Hello. Hello, sir. Ẹ kalẹ́ mà. Ẹ káalẹ́ sà. Ẹ kú ètò. Kí lẹ̀ ńlá kọjá máa ṣeré ńlá létí mà? Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn ni o. À ń Mo gbọ́ jẹ́ yín mà. ìyálé nínú ilé ọkọ mi. Yes ma. Ìyàwó mẹ́ta lọkọ mi fẹ́. Yes Bẹ́ẹ̀ ma. mi ni ìyálé. Èmi wà ní Ìbàdàn. Àwọn ìyàwó tó kù wà ní ìlú wọn. Okay. Ṣùgbọ́n nígbà tó tó bí kí n sọ pé bí ọdún mẹ́wàá sẹ́yìn báyìí, ọkọ mi láti máa fẹ́ tì mí pé méjì nínú àwọn ọmọ tíyàwó tó wà nílé bí fáwọn, àwọn fẹ́ kó wọn wá sọ́dọ̀ mi kí n bá wọn tọ́jú rẹ̀ bí mo ṣe tọ́jú àwọn ọmọ tèmi náà. Mo wá ní Ọlọ́run ló bá mi tọ́jú ọmọ, èmi kọ́ ni mo tọ́jú rẹ̀. Pé oníkálukú ló mọ nǹkan tó fi ń tọ́ ọmọ rẹ̀ láti ilẹ̀. Pé kọ́ má kó ọmọ orogún wá sọ́dọ̀ mi. Ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni pé mo ti gba àwọn fámìlì wọn méjì sọ́dọ̀ rí. Tó jẹ́ pé bí kódà wọ́n fẹ́ yàwó lé mi kò ní ní lára bí ìgbà táwọn ọmọ yẹn wà lọ́dọ̀ mi. Àwọn ẹ̀dẹ̀rí wọn kì í gbélé. Ṣùgbọ́n táwọn bá ti dé ẹjọ́ táwọn yẹn bá ti rò fún wọn, òun ni wọ́n máa ń gbọ́, wọn kì í béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tí wọ́n á fi take decision. Tó ìgbà tó wá sọ pé àwọn tó fẹ́ kó ọmọ orogún wá sọ́dọ̀ mi, Ọlọ́run má jẹ́ ká kúkú ìyà. Ọkọ mi dẹ̀ rí, wọ́n mọ bọ́n ṣe máa ń rojọ́ èèyàn bí obìnrin ni wọ́n. Ó wù mí kán wà nílé gan lálẹ́ yìí. Mo ti máa ń ṣe pé kí wọ́n wà nílé bọ̀ tí wọ́n tún sí nílé lálẹ́ yìí. Kíní yẹn dẹ̀ ń bà mí lọ́kàn jẹ́, sómi ìgbà kí wọ́n kó àwọn ọmọ yẹn wá sílé. Níwà ilé mi rẹ́ǹtì la wà, kì í ṣe ilé ta kọ́. Ilé mi rẹ́ǹtì la wà. Mo wá sọ fún wọn, mo nígbà tẹ́ ti ń kó àwọn ìyàwó yìí jọ, mo pè yín, mo sọ fún yín o. Dráìvà ni yín. Nísìnyí ọmọ ti di 12 dráìvà local government. Mo ní kò ní èmi lára, ẹ gbàṣẹ́ lọ́wọ́ mi, ẹ sì gba yàrá mi. Ṣùgbọ́n láti tún kó àwọn ọmọ ẹlòmíì wá bá mi pé mi ì lè gbà pé kó rí bẹ́ẹ̀ yẹn. So kíní yẹn wá ó ń di wàhálà gan débi pé wọ́n ti dójúlé àkọ́bí mi nígbà tọmọ yẹn sọ pé kó ní kálukú tọ́jú ọmọ rẹ̀. So wọ́n wá bẹ̀rẹ̀ sí rojọ́ yẹn káàkiri, àwọn èèyàn wá ń pè mí náà wá ń bá mi sọ̀rọ̀, mo wá ní kíní yìí ó ní ìbẹ̀fẹ́ kí n kó kúrò nílé ọkọ torí àwọn ọmọ Kí lẹ fẹ́ lórí ètò mà? tí mo fẹ́ ni pé kán gbà mí nímọ̀ràn pé ṣé kí àwọn ọmọ yìí kí n kó wọn sọ́dọ̀ ni àbí báwo. Ẹ ṣe. Èmi bí 5, ẹnìyẹn náà bí 5. Ìkẹta ńkọ́? Ìkẹta bí 2. Ó jẹ́ 12. Bẹ́ẹ̀ni. Ìyàwó mẹ́ta ó jẹ́ 15, ọkọ yín ó jẹ́ 16, àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wo náà ń ṣe? Dráìvà ni wọ́n. Dráìvà local government. Ọkọ yín lówó lọ́wọ́, ẹ má jà tanra wa jẹ o. Ọlọ́run ní fi wọ́n lẹ̀ láéláé pẹ̀lú agbára Ọlọ́run. Pẹ̀lú agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lára mi ń ṣẹ̀gìrì. Mo 12. Ẹ mọ̀ tí màá sọ fún yín màmá mi. Yes sir. Ó dùn mí tí ọkọ yín ò sí ní ilé lálẹ́ yìí. Ó ń dùn mí gan. Ẹ wò ẹ tuntun mi pè lórí ètò. Ọkọ yín gan ni bàbá bá kí n bá wọn ṣe tíjó ti tọrọ lórí ètò lálẹ́. Ìdè ní tinú àti bá wọn ṣe tíjó ti tọrọ. Kí ni èjì ọkọ yín? 62. 62 àbí? Bẹ́ẹ̀ni. Ó ti dà. Ọ̀hún ẹ̀wù bímọ tó ń kálukọ́ tọ́jú ọmọ ẹ̀. Gangan mo fẹ́ bá sọ̀rọ̀ lórí ètò. Ṣùgbọ́n nǹkan yẹn kankan fẹ́ yín ti yín. Ṣé ẹ ń gbọ́ mà? Yes sir. Ọlọ́run ní dá yín láàmú. Àmín Jésù. Ẹ mọ̀ gbọ́ ọmọ kankan tọ̀ o. Ìyá wọn wà láyé o. Bẹ́ẹ̀ni. Ó ń kálukú ni kó tọ́ mẹ́ o. Yes sir. Gbóná nǹkan mo fẹ́ sọ lórí ètò, ṣùgbọ́n afẹ́fẹ́ ò gbà mí láàyè. Wọ́n á ní kinní kan ní orogún ẹnì kìí fọ́ mọ́, ó yẹ kó ti yé yín bẹ́yẹn wọ́n ti ń sọ lùbàdàn. Nílẹ̀ Yorùbá. Ẹ mọ̀ gbọ́mọ orogún kankan wò. Ikú ò ní pa ẹnì kankan àti ìyálé àti ìyàwó àti kẹta. Òun kálukú ò tọ́ mẹ́, òun kálukú ò jẹ́ ń jẹ ọmọ ẹ̀. Ọ̀rọ̀ tí yín ò pọ̀ nú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ọkọ yín gan lẹ́yìn kí n bá wọn sọ̀rọ̀ pé bàbá mi ayé yín ò mọ̀ ní bàjẹ́, ẹ mọ̀ ní fi stroke lo ìgbésí ayé yín tí yín ò mọ̀ ní ta, ẹ mọ̀ ti dá nǹkan lẹ̀, kò mọ̀ possible kí Ṣèyí Mákindé mọ̀ ronú débi wípé driver local government máa níyàwó mẹ́ta ọmọ 12. Pọ̀ ọmọ lè ronú débi ìyẹn, kì í ṣèpè náà. Ẹ tó fẹ́ kọ́mọ 2 lọ́dọ̀ ìyàwó wá sọ́dọ̀ ìyálé. Ṣé kó àmọ́ mọ́nítọ̀ ìgbésí ayé ìyálé ni kán mọ́ bọ́kọ̀rọ̀ kán mọ́ pè ya wọn pé tọ́kì láṣẹ lẹ́ni o, tọ́kì àbọ̀ ni wọ́n fún wa o. Ọmọ mi ìdẹ̀ ni ẹlẹ́jọ́ ọbú ni ìyá ẹ̀ ló máa jọ. Bẹ́ẹ̀ni. Kí ni ìtumọ̀ yẹn? Bó ṣe rí gẹ́lẹ́ lẹ́sẹ̀ sọ bí ìgbà tẹ́ ń bá mi gbé ni. Kódà àwọn ọmọ tẹ́ ẹ gbà sọ́dọ̀ ń gbà yẹn tó dáwọn ọmọ ẹbí ń gbà yẹn,
ẹjọ́ ọ̀bù yẹn náà wọ́n máa rò fáwọn family members yín pé àwọn jẹ nǹkan báyìí lálẹ́ àná mọ́mì wá ranjú àwọn wọ́n wá ṣe kinní kan. ẹ lè gbọ́mọ tọ́ láyé kẹ́ ẹ gbọ́mọ tọ́ lókè èpè láyé ẹ mọ̀ jẹ́ ń tàn yín Ọlọ́run nìkan ló lè fi yin irúfẹ́ ẹni bẹ́ẹ̀. nígbẹ̀yìn àwọn ẹjọ́ ọ̀bù kankan ó jáde lọ́jọ́ iwájú wọ́n lè kó ṣe báyìí fún ọmọ tiẹ̀ kò ṣe báyìí fún lágbájá wọ́n ti gbàgbé pé oore ló ṣe wọ́n. bẹ́ẹ̀ni ohun tí mò ń sá fún gan nìyẹn ó bẹ má kúkú yà. ẹ má gba ọmọ kankan ṣùgbọ́n ẹ wá jọ tí dáàdi yín bá tún ti dé ó lè jọ́sẹ̀ yìí ó lè jọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jọ torí Ọlọ́run aago 10 mò ń parí sìn 10 mò ń parí lórí ètò ẹ pè mí padà tán bá wà nílé ẹ jẹ́ ń bá wọn sì tí jòtítọ́ ọ̀rọ̀ ìta ń sọ náà nìyẹn o bàbá 862 ṣé kò yẹ kó yẹ ilé ayé ti yé wọn kán má bínú o ẹnu mi ò gbá omi lára mi o kó ti yé wọn pé ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé yẹn kò yẹ kó lọ bẹ́ẹ̀ kò yẹ kó lọ bẹ́ẹ̀ ẹ ṣe wá gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ ànágó gbọ́dọ̀ gbérúfẹ́ irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣé wọn ò tí ì kọ́lé kankan mà. rárá àtọ ó dà wọn nílẹ̀. sẹ́yìn ti nílẹ̀ abẹ́yìn náà tí ì nílẹ̀. ẹni ti nílẹ̀ ọmọ tí ń ṣe lọ díẹ̀díẹ̀. ẹ sáré ẹ tẹ parí ẹ tí kẹ máa lọ létí ṣe ti gbọ́ mà ẹ tẹ parí ẹ tẹ parí ẹ tẹ parí ẹ ṣe ti gbọ́ mà wọn ò ní gbókùn lọ bẹ̀ àwọn náà ti nílẹ̀ wọ́n ti nílẹ̀ wọ́n ti nílẹ̀ wọn kò sọ fún mi ni wọ́n ti nílẹ̀ ẹ kú kàwé.